A kú ọdún èṣù lónìí o. Èṣù is not Satan day. Èṣù kìí ṣe Sátánì o. Èṣù jẹ́ ọ̀kan pàtàkì gbòógì nínú òrìṣà ilẹ̀ Yorùbá tí gbogbo oníṣẹ̀ṣe káàkiri àgbáńlá ayé wárí fún. Òun ló jẹ́ ẹni tí à ń ránṣẹ́ sí àwọn òrìṣà wa àti sí Olódùmarè ọba pàápàá. Ẹ má jẹ́ kí a gbọ́ ohun tí àwọn ènìyàn ń sọ fún wa, pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn yòókù. Ẹ má jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n ń sọ nípa èṣù ní aburú. Èṣù kìí ṣe òrìṣà burúkú o. Òrìṣà dáadáa ni èṣù láàlú o. Ifá wí, Ifá ní ọ̀wọ́n ìṣògbé awo ayé, ọ̀wọ́n ìṣògbé awo òde ọ̀run. Adíá fún ìyá àgànbè ètò ọmọ ayé ọ̀fẹ́ di ẹ̀rí ẹbọ wọn ní ó ṣe oṣù gbẹ́bọ mẹ́rú bọ igi ìgbàlẹ̀ rí o. Ọ̀dọ́mọdé kì í rágànbè lé o, igi ìgbàlẹ̀ lẹ́mọ̀ o. Ifá ní èṣù kóore ọgbà kóore. Adíá fún jẹsẹ ọrùn eku àfọ́n jẹsẹ ọrùn ẹja ẹbọ wọn ní wọn ó ṣe wọn sì gbẹ́bọ mẹ́rú bọ ǹjẹ́ kí èṣù gbà kí èṣù lọ. Ọ̀wọ́n rí ìṣògbè èṣù kọ́ gba gbogbo ìṣúre tá a bá ṣe lónìí káàkiri àgbáńlá ayé. Gbogbo ìṣúre tẹ́nìkọ̀ọ̀kan bá ṣe èṣù kó mú lọ sílé àṣẹ o. Kó jíṣẹ́ gbogbo oore gbogbo tẹ́nìkọ̀ọ̀kan bá ń wá o. Àwùṣẹ o, àwùṣẹ Èdùmàrè. Èṣù kìí ṣe Sátánì o. Ẹ jẹ́ á máa fi ààyè lẹ̀ láti wá ìmọ̀ kún ìmọ̀. Ẹ má jẹ́ á gbọ́ ogun tí wọ́n bá ń wí fún wa. Ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo ohun tí wọ́n bá ń wí fún wa kó má jẹ́ òtítọ́ o. Gbogbo wa ni a ti lajú, ọ̀làjú ti délé ayé. Ẹ má jẹ́ á máa gbọ́, ẹ jẹ́ á fi ààyè lẹ̀ ká máa wádìí o. Ẹ mọ̀ wọ́, àbẹ́ ẹ̀gbọ́n mi, èṣù kò ní takò wá o. Èṣù kò lè wá fún wa, èṣù gbè wá o. Ẹ jẹ́ á gbọ́ ohun tí babaláwo Ọpẹ́yẹfá Awóyinfá Adéwálé wí fún wa, tó ní sọ fún wa ní Gẹ̀ẹ́sì nípa èṣù ọ̀dàrà. Oreshu. I am Adewale Awoyinfa Opeyefa. As an Onisese, I strongly affirm that Eshu is not Satan. The association came from Samuel Ajayi Crowther's erroneous translation of the biblical Satan to Eshu. Eshu is not evil. He is the enforcer of universal law. Please, let's spread the truth. Eshu is not Satan. Happy Eshu Day to everyone. Oreshu. Àwọn ọmọ èṣù rèé o.